ẹ kú dédé wo èèyàn wa ojúlówó ọmọ Yorùbá náà ló ń sọ̀rọ̀. Wọn ò ní fẹ́ lómi ìsinmi, wọn ò ní fẹ́ lómi ìsẹ̀yìn náà. Èmi ní mọ̀ wá, ẹ̀yin ní mọ̀ bá. Àwọn nǹkan kan wà tó jẹ́ pé ó ní ò jẹ́ kí orílẹ̀-èdè yìí kí yàtọ̀ bá láti àìmọye ọdún sẹ́yìn. Kí làwọn nǹkan yìí? Ọ̀rọ̀ ẹ̀sìn jẹ́ kan bẹ́ẹ̀. Èkejì ni pé ìwà kó wá wa, ìwà ẹnìkọ̀ọ̀kan wa náà jẹ́ kan bẹ́ẹ̀. Ẹ wá ní lọ́nà wo tí n bá ní iná ń jó lórí omi, ẹ pé kí n lọ rè kérú ẹ̀ wá. Ní ìsìn ẹ worú ọ̀rọ̀ tọ́sẹ̀ ọ̀rọ̀ Muyideen Àgbàlá Gabriel. Mo wo fọ́nrán kan, mo wá rí pé Muyideen mú tẹ́síbíù dání ọlọ́mọ sáàsì ẹ̀rín sì pa mí pé wọ́n ọlọ́mọ àṣàánú wa o. Lára ń tó ba orílẹ̀-èdè jẹ́ jù ní pé àìlè sòdodo, àti mùsùlùmí o àti kìrìsìtẹ́nì o kò sódodo lẹ́nu wa. Ọ̀nà tí ó gbà sódodo lẹ́nu wa ni pé tí mùsùlùmí bá ṣe àṣemọ́ṣe tó bá hùwà bàjẹ́ tó yẹ kí gbogbo ọjọ́ kẹnu bò ká bá wí tó ṣe nǹkan tó yẹ kájọ bá wílé lórí, àwa tá a jẹ́ mùsùlùmí á tàdí mẹ́yìn, á fòdodo pamọ́, á wà máa bò ó torí pé kí ni o, torí pé ó jẹ́ lẹ́sìn wa. Á máa bò ó tó yẹ ká bá sòdodo ọ̀rọ̀, gbogbo ayé ọmọ pé tó ṣe kí ni o, tó ṣe ọ̀dà kó ní ó lè gbà pé tóun ṣe ọ̀dà kó lè ṣàtúnṣe rẹ̀. Bí kìrìsìtẹ́nì náà bó ṣe rí náà nù, bọ́n náà rẹ́ nìkan tó ṣe wà ìdá láàrin wọn, àwọn náà dọ̀wọ́ bò kí ẹlẹ́sìn kejì kọ́ wọn bá rí gẹ́gẹ́ bí ẹ̀sìn lọ́dọ̀ tiwọn. Ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ láti bí ọ̀rọ̀ Muyideen Àgbàlá Muyideen yẹn. Bó ṣe di mùsùlùmí mo bá dúpẹ́, inú mi dùn, ṣùgbọ́n tó wà ń bẹ̀ ni pé ẹ̀ ń sọ pé bó ṣe mùsùlùmí ó nú mi dùn bó ṣe di mùsùlùmí o, ṣùgbọ́n àbòsí tó wà ń bẹ̀ ó yẹ kí àwọn tí wọ́n wẹ Muyideen sí Islam kan gbé àwọn ìgbésẹ̀ kan kó tó di pé lẹ́yìn ìgbà tí wọ́n wẹ Muyideen sí Islam tán kó lè bá jẹ́ àfọ̀mọ́ fún wọn àti fún gbogbo mùsùlùmí lápapọ̀. Ní ìsìn bó ṣe wà ní ìsìn, ṣé tí Muyideen àti Àgbàlá Gabriel ọba jà, ṣé yóò wá di mùsùlùmí ni? Tí wọ́n bá sì pè yàn lẹ́nu yàn èèyàn máa ń ṣe kí ni, èèyàn máa ń panu ẹ̀ mọ́. Ní tó ṣẹlẹ̀ láàrin Muyideen Àgbàlá Gabriel tí ò tí ì tọ́sẹ̀ kan sí ìtọ́sẹ̀ méjì tó wá dé pa wá gbọ́ pé Muyideen lọ mọ́sálásí àbọ̀ lọ Eid lọ kírun. Ìyẹn ni ó máa já sí pé ń táwọn kìrìsìtẹ́nì ń sọ pé àwọn mùsùlùmí ní mastermind bí Muyideen ṣe ń gbogbo tí Muyideen sọ nípa Àgbàlá Gabriel pé àwọn mùsùlùmí ní mastermind bí àárín Àgbàlá Gabriel àti Muyideen ṣe dàrú. Bí ó ṣe rí nìyẹn, torí pé kí ni àjẹkí lánàá ọmọ kú lónìí, ta ni ọ̀sà ẹ̀mọ̀ pa jẹ́ àná lọ́pọ̀ ọmọ tó kú lónìí jẹ. Eégún àtiró wọlé, èèyàn àtiró jáde. Ta ni ọ̀sà ẹ̀mọ̀ pé eégún àtiró tó wọlé, òun lè yan àtiró tó bọ́ta. Ẹ̀kú tó wà lórí ẹni òjì arójú rẹ̀, ṣùgbọ́n gbogbo ti bọ́ta ẹsẹ̀ tásìrí rẹ̀ pé òun ló wà nú ẹ̀kú. So ẹ dákun, ẹ jẹ́ ká lọ ṣe àtúnṣe láàrin yẹn. Ẹ jẹ́ ká ṣe kíni, ká lọ ṣe àtúnṣe láàrin yẹn. Mo nígbàgbọ́ pé tí mo sọ yìí á rí inú mùsùlùmí tẹ́ pé ẹnìkan tí ẹ ti ṣe fídíò fún mi tẹ́tẹ̀lé ọ̀rẹ́ ìdíjẹ́ ti bú mi gan, ṣùgbọ́n omi tá a fi ṣe ẹyin ní ọmọlá kò nítumọ̀. Ìtẹ́ jẹ́ mùsùlùmí ẹgbọ́n tí mo fẹ́ sọ, innamal a'malu binniyat, gbogbo sẹ́lẹ̀ wà pẹ̀lú àníyàn. Wọn ò Àgbàlá Gabriel rí, wọn ò anybody rí, àti ń tọ́kàn mi, wọn ò rí Muyideen rí, ṣùgbọ́n tó bá jòdòdó ẹ mọ̀jẹ̀ àmọ́ dọ́ọ̀bù mọ́ lọ́jẹ́ ká. Ok, ibi tẹ́ ti mọ̀ pé òdodo àìṣòdodo wa ní kó yà já lórílẹ̀-èdè yìí. Ẹ dákun, sí Amẹ́ríkà ṣé wọ́n ṣẹ̀sìn tó wa? Àtẹ̀sìn mùsùlùmí o àti kìrìsìtẹ́nì wọn ò lẹ́sìn tó wa. Àwọn kankan wà tẹ́ pé wọ́n ń ṣe ń bẹ̀rẹ̀ tẹ́ pé àwọ̀ fààyè gbà láàrin yìí tẹ́ pé àwárí gẹ́gẹ́ bí aburú ń bí àwọn ìṣẹ̀lẹ̀ ọ̀dọ̀ wọn ń bẹ̀ yẹn. Ẹ dákun, nínú Nàìjíríà àti Amẹ́ríkà àtàwọn orílẹ̀-èdè yòókù, ibo ni wọ́n ń jẹ́ gbádùn ayé jù? Ibo ni ń gbádùn jù? Ibo ni ìdájọ́ òdodo wà nù méjèèjì? Tó lówó bá ṣẹ̀ ń bẹ̀ wọ́n bò lówó wí, tí tálíkà bá ṣẹ̀ ń bẹ̀ wọ́n bá tálíkà wí, má ṣe bó lówó wí. Ṣùgbọ́n lọ́dọ̀ wọn báyìí, bí tálíkà bá ṣẹ̀, tálíkà ó jẹ̀yà, ṣùgbọ́n láàrin tó lówó bá ṣẹ̀ yóò lo immunity. Ẹ wá má jẹ́ kí n tí ì lọ, ẹ jẹ́ wá sọ kódà tó wáyé pé a bá lo sẹ̀ríà gan, tá à ń lo sẹ̀ríà Islam tá a fi ń ṣèdájọ́ lórílẹ̀-èdè yìí, ẹ mọ̀ jẹ́ àtọ́ pé Nàìjíríà láti lo sẹ̀ríà Islam yìí o, pẹ̀lú bí ìwà wa ṣe rí o àti ṣe wá o, ẹ mọ̀ jẹ́ àtàrà wa ìpáwà lólẹ̀ Yorùbá yìí tí ọmọ olówó tí ọba tó bá yẹ pé sẹ̀ríà yẹn tálíkà ni wọ́n mọ̀ fi sẹ̀ríà mú láàrin wọn, ò ní fi mú àwọn tó bá jẹ́ yẹn kàǹkàǹkà bó ṣe rí mọ́sán.
ìṣẹ̀dálẹ̀ omi tí wọ́n fi dá wa ní omi tí wọ́n fi bí ẹni tí wọ́n fi bí wa ní orílẹ̀-èdè Nàìjíríà ní pápá lọ́nlẹ̀ Yorùbá tí nǹkan tó bá kàn kó sáwa tó bá ṣẹlẹ̀ sí wa tó bá ipá wa lọ ṣẹlẹ̀ sí àmọ̀ ọ̀dọ́gbò àmọ̀ fọwọ́bù wọn tó bá ṣẹlẹ̀ sáwọn tí èsè yẹn wa á dùn lérí pé dandan ìdájọ́ tó gbọ́dọ̀ wáyé olú ọmọ Yorùbá ẹ jẹ́ á máa sòdodo torí pé